Ẹpọ Ṣọ Day Celebration 2025 ọdún ti dùn Ẹpọ Ṣọ. ẹ wá bá wa yọ̀ aláyélúwà ọba mukaila àkànjí ọlábẹnjọ lúwọ àbẹ̀jóyè kejì Ẹpọ Ṣọ ti Ẹpọ Ṣọ Rẹ́mọ àwọn baálẹ̀ olóyè olórítún àti gbogbo ọmọ Ẹpọ Ṣọ Rẹ́mọ lápapọ̀ pẹ̀lú Ẹpọ Ṣọ Development Council àti Ẹpọ Ṣọ Day Local Organizing Committee ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ Ẹpọ Ṣọ Day 2025 eléyìí tó máa wáyé láti Thursday 9th of October sí Sunday 12th of October 2025 lábẹ́ àkòrí Ẹpọ Ṣọ Reviving Community Spirit Together. ẹ darapọ̀ mọ́ wa kájọ bójútó ìgbélárugẹ orírun wa Ẹpọ Ṣọ Rẹ́mọ pẹ̀lú àwọn ètò má lè gbàgbé kíkọ́wọ́ rìn lọ sí odò ọgbẹ́ ìpèdè àṣà àti ṣe spelling bee bagẹ́ night pẹ̀lú ọba Dr. Balogun Awolumate and his Ekute Trado Music Band àpò àánú Ẹpọ Ṣọ ìpàdé oge Ẹpọ Ṣọ beauty pageant jumat service novetima Sunday service àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. guest musician Alhaji Rasheed Ayinde Adekunle Merengue. Ẹpọ Ṣọ Day Celebration 2025 ó máa dùn yàtọ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08036005690 àti 08024994822. Ẹpọ Ṣọ bàgẹ́. Olúrun ẹni kò gbọ́dọ̀ pa.